ayérayé ọlọ́run ìyanu adúpẹ́ ayàn agbé ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dọ́ láéláé bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba yìn wa a ó yìn ọ́ títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ dídí wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó fún wa ní ìmọ́lẹ̀ rẹ̀ rí ọba tó wà pẹ̀lú wa ọba tí ò já dòkú ọba tó fún wa ní ìmísí rẹ̀ tó járí ilẹ̀ ìmọ́lẹ̀ ọjọ́ ìní ní àti àlàáfíà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí tó ṣeun nítorí tàánú ẹ̀ dúró láéláé kí jésù gbọ́ ọpẹ́ wa jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà níbí èyí tí wọ́n ní kí ohun olúwa yìí kó máa tẹ̀síwájú bàbá màmá lórúkọ jésù ayé yín ò ní ṣe dádúró fún ọ̀tá wọn ò ní lágbára lórí ìṣẹ̀dá yín lórúkọ jésù iléeṣẹ́ yẹn kò ní di títì pa yóò gbòòrò bí ọlọ́run ṣe fẹ́ kó gbòòrò ọ̀tá ò ní lágbára lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK ohun olúwa náà rẹ̀ látẹnu ìyá àdé ẹ̀rẹ́ abániṣẹ́ JP èyí tó bá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi lè àánú ní ìlú nàìjíríà níbí lórúkọ jésù olúwa yóò dì wá mú yóò mú adélé láyọ̀ bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì fúnra mi báyìí ni máa gbé tẹlifóònù yẹn ẹ pè yá àdúrà ẹ̀rẹ́ abániṣẹ́ JP tẹlifóònù nọ́mbà náà rèé 070 5784 23 11 070 5784 23 11 fún ara mi báyìí ni màá gbé bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìbéèrè lórí ohun olúwa tí a bá gbọ́ lórúkọ jésù olúwa yóò dì wá mú adúpẹ́ lọ́wọ́ gbogbo ojú ọkàn tó ń wò ó lórúkọ jésù olúwa yóò dì yín mú a ní àwọn àkànṣe iṣẹ́ tá a máa tún fún wa ní ọ̀sán yìí torí mo sọ fún wa mo dẹ̀ sọ fún ọlọ́run pé kó jọ̀ọ́ kó dẹ̀ mi wá sí kí ogun kòró yìí kó má ṣe kíni kó má ṣe kó sínú ilé wa kó má ṣe kó sínú ayé wa kó má kó sínú ayé àwọn ọmọ wa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àkàrà wa ní ìkọ̀ọ̀kan olúwa ṣeun táànú ẹ̀dó láéláé a rí pé gbogbo àwọn èèyàn ti bọ́ síta nísìn láti lè máa wá jíjẹ mímu ṣiṣẹ́ wọn a ó fún wa ní àkànṣe iṣẹ́ èyí tá a lè lò lónìí mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń wọlé yẹn tí ẹ ń wo ohun olúwa mọ́mì dáàdì lórúkọ jésù olúwa yóò dì yín mú wọn ò ní fi ń tẹ́lẹ̀ pléènì wá sílẹ̀ gbogbo ẹ̀rù tàbí àmọ́ ètúwò wọn ò ní gbé káwa mọ́lé lórúkọ jésù kristi olúwa yóò dì wá mú ẹ jẹ́ ká ṣíà rẹ̀ fún àwọn ènìyàn ẹ bá mi ṣíà rẹ̀ fún ènìyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni mọ́mì bẹ́ẹ̀ ni dáàdì mi ọmọlọ́lá ẹ bá mi ṣíà rẹ̀ fún ènìyàn mẹ́sàn-án wípé ìyá àdúrà ẹ̀rí abániṣe ti bẹ̀rẹ̀ ètò ohun olúwa lẹ́yìn iléeṣẹ́ ìbílẹ̀ rédíò lórúkọ jésù á ṣe ohun rere kàn yín á ṣe ohun rere sínú ayé yín lórúkọ ọlọ́run alààyè yóò dì yín mú ohun olúwa tí mo fún wa ní ọ̀sán yìí dáàdì mọ́mì gbogbo wa là ń lọ nínú ìrìn àjò ohun olúwa náà ní gbogbo ìgbà tí a wà láyé yìí torí ẹni tó bá ti kú ní tiẹ̀ ti tán kò sí ẹ̀dá kan ní ètò ohun olúwa tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí tí kì í rin ìrìn àjò ní gbogbo ìgbà ní ojoojúmọ́ ẹ pé irú ìrìn àjò wo ni dáàdì mọ́mì gbogbo ìgbà lèmi àti yín rin ìrìn àjò yẹn torí pa ṣì wà nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ kí náà ni kókó ọ̀rọ̀ mi ní ọ̀sán yìí kókó ètò tọ̀sán yìí òun náà ni àlá ẹ pé àlá lílá nínú àlá many things wà nínú rẹ̀ nínú àlá gbogbo oríṣiríṣi nǹkan ló wà nínú rẹ̀ àlá lílá ẹlòmíì ti lálàá tó dẹ̀ bá àlá lọ bẹ́ẹ̀ ni dáàdì ẹ pé kò ṣeé ṣe mọ́mì nígbà tí àwọn ọ̀tá bá gbé àlá ibi dé
wọ́n sì fi rìn mọ́lẹ̀ kó má bàa lè ṣe kíni, kó má bàa lè ṣapá títí tí wọ́n fi mú kọjá lọ. wọ́n fi rìn mọ́lẹ̀, àlá yóò dé, yóò bá lẹ́rù débi pé yóò fẹ́ gbápá kò ní ṣe gbé. mọ́mì, àlá lè débi pé ẹlòmíì ò fẹ́ gbé ẹnu báyìí kó tiẹ̀ pé orúkọ Jésù kí ohun tó lálàá tó ń bá lẹ́rù yẹn kó lọ. yóò fẹ́ gbé ẹnu tí ò ní lè ṣe gbé. mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mọ̀ so máa là mọ́mì, kódà 100 so máa là á mà dádì. àìmọye nǹkan ló dẹ̀ so máa là á. nínú àlá ní ìgbà mìíràn wọ́n ti gba ògo ẹlòmíràn nínú àlá. bẹ́ẹ̀ ni sà, torí oore tó ń bọ̀ wá wọn ó ti rí i. wọ́n wá fi àlá fi mú àdàpọ̀ obìnrin àjòjì wá bá a. àlá ní ó rò pé òun ńlá, kò ní mọ̀ pé lótìtọ́ àti òdodo òun dà pọ̀ pẹ̀lú obìnrin àjòjì yẹn. tó bá sì ti bá a dàpọ̀ tán tó ti ṣe bó ṣe yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọkùnrin sí ara obìnrin, tó bá jí sáyé yóò mọ̀ wò pé wọ́n tún ti gba ara yìí. òun gan mọ̀, bàbá gan mọ̀, màmá gan dẹ̀ mọ̀ pé oore títún bọ̀ yìí náà wọ́n tún ti gbà lọ́wọ́ òun yìí. yóò wá sáré máa pè ẹni tó lòun fẹ́ ṣe òun lóore tàbí ẹni tó fẹ́ mú ìlànà ògo tuntun sínú ayé rẹ̀. pé kí ni fóònù ọmọ wí? no respond ni ó mọ̀ sọ fún un, nítorí pé kí ni a ti fi àlá, a ti fi gba ògo nì kúrò ní ọwọ́ rẹ̀. àlá ni ó rò pé òun ńlá. rí pé nínú àlá ní ìgbà mìíràn gan tí àwa gan bá lálàá, ẹni tí ọmọdé ìlú òyìnbó rí àmọ́mọ́ lọ ìlú èbó, ẹni tí ò dé ìlú òyìnbó rí a máa lọ sí ìlú òyìnbó. nígbà tó bá dé ìlú òyìnbó, kódà kò ní mọ irú aṣọ tó wà ní ọrùn rẹ̀, kò ní mọ irú ẹ̀wù tó wà ní ọrùn rẹ̀, yóò sáré pò ń bára òun nínú plane ni. mò ń sọ̀rọ̀ nípa àlá lílá. lórúkọ Jésù a ò ní fi àlá gba ògo ohun rere nínú ayé wa. mò ń sọ̀rọ̀ nípa àlá, a ò ní fi àlá gba ohun tó tọ́ sí wa ní ọwọ́ wa. nítorí àlá ohun tó dìrọ̀ mọ́, ó dìrọ̀ mọ́ ẹ̀mí. ohun tó jẹ mọ́ àlá ó dìrọ̀ mọ́ ògo. lórúkọ Jésù a ò ní fi àlá gba ògo sọnù ní ọwọ́ wa. àlá dẹ̀rẹ̀ ó máa tún ṣe iyebíye nínú ayé ẹlòmíràn. torí nígbà tó bá lálàá pé òun rí owó gbà, tó bá dẹ̀ jí sí ayé, yóò kàn gbọ́ pé wọ́n kan ilẹ̀kùn tàbí pé wọ́n pè pé owó tí mo ní mo fẹ́ fún ọ ti délé máa bọ̀. lórúkọ Jésù ìtumọ̀ àlá nínú ayé èmi àti ẹ̀yin yóò jẹ́ ohun tí ó jẹ́ èso rere nínú ayé ni. mọ́mì dádì, mo ní ìtumọ̀ àlá èyí tí ènìyàn bá gbé wá àbí èyí tí Ọlọ́run bá fi sínú ojú wa láti máa láàlá nígbà tá a bá jí sínú ayé, mo ní yóò jẹ́ èso rere nínú ìrìn àjò ayé wa ni. mọ́mì, àlá pé oríṣiríṣi nínú ayé tí a wà yìí. ẹlòmíràn ó lọ nínú àlá, yóò jí sí ayé, yóò sì rí pé ògo ti sọnù ní ọwọ́ òun. lórúkọ Jésù a ò ní fi àlá gba ògo kúrò ní ayé yín. mọ́mì dádì, mo ní lórúkọ Ọlọ́run májẹ̀mú, a ò ní fi àlá gba ohun rere kúrò nínú ayé yín. nítorí àlá lílá ó ṣe iyebíye, kò sí ẹni tó wà nínú ayé yìí tí kì í sùn tí kì í lálàá. ṣùgbọ́n irú èwo ni àlá jẹ́ nínú ìrìn àjò ayé yín? irú èwo ni ìtumọ̀ àlá jẹ́ lórí ìrìn àjò ayé yín? báwo ni àlá ṣe jẹ́ lórí ìrìn àjò ayé yín gangan? lórúkọ Jésù a ò ní fi àlá gba ògo sọnù nínú ayé yín. oríṣiríṣi ni ìtumọ̀ àlá jẹ́ sí nínú ayé. ẹlòmíràn yóò máa lálàá ní ojú oorun wípé òun lóyún, òun bímọ, bẹ́ẹ̀ wọn ò tí ì kíkú ewu nínú ayé. nítorí pé kí ni ó ní àwọn ẹ̀mí mìíràn tó ń bá rin ìrìn àjò tó jẹ́ pé tó bá ti gbé àláàní wá, wọ́n ò rí pé lóyún, wọ́n sì rí pé bímọ, ṣùgbọ́n wọn ò jó bí ní inú ayé.
nítorí pé kí ni ó ní ibi tí wọ́n ń jẹ́ kó máa bí ọmọ sí ní ọ̀hún, ó ní ìtumọ̀ ibi tí wọ́n ń jẹ́ kó bí ọmọ sí. Ṣùgbọ́n a lè gba ara wa ní ọwọ́ àlá ibi nípasẹ̀ àdúrà. A lè bá àlá ibi, a lè bá wí lórí ìrìn àjò ayé wa. Ẹni tí ò dé Nàìjíríà rí yóò sì máa lálàá pé òun wà ní Nàìjíríà. Tí a bá wo àlá tí a máa ń lá ní, a lè sọ pé pàṣọ aṣọ tí ń bẹ lọ́rùn wa rèé. Ṣùgbọ́n a ti gbé gbogbo odidi àgọ́ ni, a ti gbé lọ sí ìlú mìíràn. Nígbà tá a wá gbé dé ìlú mìíràn ńkọ́? Ṣé ìlú tá a gbé dé ní ṣá ṣe dáadáa níbẹ̀ ni? Ẹlòmíràn nínú àlá yóò lálàá títí yóò sì làágùn já ayé nípasẹ̀ wàhálà àti ìdààmú tí wọ́n fi ń ṣe nínú ìrìn àjò àlá ni. Lórúkọ Jésù, àlá ibi ìran bí kò ní jẹ́ tiyín. Mọ́mì, bí ẹ ṣe ń ṣàmìyàn, mo ní àlá ibi ìran bí kò ní jẹ́ tiyín. Dáadáa ṣe àmì, àlá ibi ìran bí kò ní jẹ́ ìpín yín. Wọ́n á máa fi àlá gba ohun tí ó jẹ́ ẹ̀tọ́ ti ọkùnrin tó lè ṣe kíni, tó lè máa lò, tó lè máa di alábíamọ, á máa gbà kúrò lára èèyàn nípasẹ̀ àlá. Kò ní padà rí obìnrin àjòjì ni o, ṣùgbọ́n ohun tí ó yẹ kó wà ní àgọ́ ara ọkùnrin yóò sáré pé ó ti wá síta láìsí pé bóyá ó ní ìdàpọ̀ pẹ̀lú obìnrin. Ẹ jẹ́ mọ̀ pé ìtumọ̀ èyí ò ní wípé ìṣerere kan ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ yẹn. Májẹ̀mú ayọ̀ kan tó rò pé òun fẹ́ lọ gbà, tí wọ́n ti mọ̀ pé tó bá ti gbà yóò bọ́ nínú wàhálà àti ìdààmú ayé. Wọ́n bá gbé obìnrin àjòjì yìí, wọ́n gbé wá. Tó náà bá ti ní àdàpọ̀ pẹ̀lú rẹ̀, tó ti ṣe tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọkùnrin sí obìnrin, ó parí. Nígbà tí oje yìí bá ti kúrò ní ara rẹ̀, wákàtí ìní tó kọjá lọ nìyẹn. Torí pé kíni, wọ́n ti fi àlá gba ògo tó fẹ́ tẹ̀ lọ́wọ́. Wọ́n á máa fi àlá gba ògo lọ́wọ́ obìnrin náà. Nítorí pé kíni, gbogbo ẹ̀mí ìjákulẹ̀ nígbà tó bá ti di pé ẹni ó ní ọkọ tiẹ̀ lójú ayé, ṣùgbọ́n ọkọ àjòjì yìí ńkọ́ tó ń lálàárí yìí, promotion tó yẹ kó máa gbà wá ní ìjákulẹ̀ ní gbogbo ìgbà. Ó ní ìjákulẹ̀ ní gbogbo ìgbà. Àwọn tó yẹ pé wọ́n dé bá lẹ́yìn sì ń gba promotion, ṣùgbọ́n ògo tiẹ̀ sáà ń yípo lójú kan náà ni. Nítorí pé kíni, wọ́n ti fi àlá gba ògo kúrò ní ara rẹ̀. Wọ́n gbé obìnrin àjòjì wá, wọ́n gbé ọkọ àjòjì wá, òun náà ti ní ìdàpọ̀ pẹ̀lú rẹ̀. Ẹ̀mí ìṣerere ní bá kúrò nínú ìrìn àjò rẹ̀. Lórúkọ Jésù, a ò ní fi àlá gba ògo ní ọwọ́ wa. Dádì ẹ̀, mọ́mì, ẹ jẹ́ ká gbàdúrà. Mo sọ pé mo mú àkànṣe iṣẹ́ fún wa lénìí, èyí tí a ó máa lò ní ìrìn àjò ayé wa. Ó ṣe òṣè kálukú ti ń bọ́ síta báyìí, ṣùgbọ́n kankan la ó fi rin ìrìn àjò wa tá a fi jẹ àjẹrà àti àjẹṣẹ́kù. Torí a rí pé gbogbo ènìyàn gan làkáǹtì rẹ ti wọ rẹ́ẹ̀dì nípasẹ̀ pé gbélé kẹ̀sì máa jẹun. Ẹnu ò dẹ̀ jí ní ìjọ kan kó má béèrè. Kódà bẹ́ẹ̀ jẹ́ tẹ́ ẹ fẹ́ jẹ́ lájẹpọ̀ ní àárọ̀ báyìí, Ọlọ́run ní ètò tiẹ̀. Nígbà tí ọbẹ̀ máa di aago kan, ẹ̀ máa tún fìlì pé ebi ń pa yín. Pẹ̀lú ohun tí mo jẹ tó jẹ́ pé mo ti oúnjẹ yẹn ni. Ohun tí Ọlọ́run kò fi yé àwọn ènìyàn nínú ayé nìyẹn. Dádì, ẹ jẹ́ á gbàdúrà, mọ́mì mi, ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Ẹ̀mí mímọ́ o, Olúwa yà mí ya ibi. Ọwọ́ ibi ni, ọwọ́ ibi ni ẹ̀mí òkùnkùn. Ọwọ́ ibi ni tí í ṣe ẹ̀mí òkùnkùn tó ń gbé àlá ibi wá yẹn. Ọlọ́run májẹ̀mú, ó yà mí ya ibi ní ọ̀sán yẹn. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú, Olúwa kó yà yín ya ibi. Mọ́mì ẹ̀ tún lè ṣe àmì, mo lọ́lọ́run yóò yà yín ya ibi. Dáàdì mi, mo lẹ́ẹ̀lẹ́ ṣàmì, Olúwa yóò yà yín ya ibi. Brọ́dà mi, yóò ṣe kókó, ṣe pàtàkì nínú ìrìn àjò rẹ. Ṣé ẹ̀mí ìjákulẹ̀ yẹn kìí tí ì sú yín ni brọ́dà mi? Ẹ̀mí ìjákulẹ̀ tí wọ́n ń gbé obìnrin àjòjì wá, tó jẹ́ pé obìnrin tí ayé máa ń sú yín ni. Ẹ̀mí àjòjì tí wọ́n ń gbé obìnrin àjòjì wá, tó jẹ́ pé ìdàpọ̀ pẹ̀lú obìnrin àjòjì kò di oyún.
dé pé yóò di ọmọ ṣùgbọ́n ẹ̀mí àjòjì tó jẹ́ pé tí ó doyún tí ó dọmọ wọn ó ti gbé obìnrin àjòjì wá láti lè gbà á kúrò ní ara yín. ẹ jẹ́ àfogun yẹn bú ní ọ̀sán brọ́dà mi. ìwọ ẹ̀mí àjòjì tó ń bá mi rin ìrìn àjò ṣùgbọ́n tó péré ní ẹ̀mí àìmọ́ èyí tó mú ìdàpọ̀ ẹ̀mí òkùnkùn wá sínú àgọ́ ara mi tó ń gbòòjé tó yẹ kó di odidi ọmọ nínú ayé mi. Ọlọ́run májẹ̀mú ó yá gbàgbà lọ́wọ́ rẹ̀ ó yá jógbèrè tìjú ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú o ìwé ẹ̀mí àjòjì tó ń gbé obìnrin àjòjì wá sínú ayé bírọ́dà yìí lónìí ní orúkọ Jésù Olúwa kó fi bú bàbá fi bú ọmọ fi bú ẹ̀mọ́ fi bú lórúkọ Jésù ó yá kó gbèrè tìjú ó yá kó gbèrè tìjú ó yá kó gbèrè tìjú lónìí ní orúkọ Jésù ẹ̀ tún gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ já sọ fún Ọlọ́run mọ́mì ẹ̀mí àjòjì ni òjì ẹ tí ì lè máa gbé ọmọ tiyín lọ́wọ́ mà ẹ̀yin náà rí pé ìlú bòmíràn lẹ́ ń bí ọmọ sí ẹ̀ ń lóyún ẹ̀ dẹ̀ ń bímọ ṣùgbọ́n ẹ̀ ò bí ọmọ yẹn ní ojú ayé ẹ̀mí àjòjì ni ó ti gbé ilé ọmọ yín ni ó ti gbé sí ibòmíràn ló ń sojé sínú ẹ̀ ló sì ń ṣe kíni ló ń sabi amásọ̀hún gbogbo ẹ̀mí tó ní ẹ dárúkọ yín mọ́mì sísítà mi mo ní ẹ dárúkọ yín èmi lágbájá ọmọ lágbájá gbogbo ẹ̀mí tó ní wọn ò ní sabi amaláyé tó dàbí ẹ̀mí àjòjì tó ń gbé àlá kí n máa bímọ lójú oorun wá sí ojú mi Ọlọ́run májẹ̀mú ó yá fi ìfọ́jú lu ẹgbẹ̀dúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù gbogbo ẹ̀mí àjòjì gbogbo ẹ̀mí ẹ̀mọ́ tó ń gbé àlá ibi wá sí ojú yín mọ́mì dáàdì tó ń gbé àlá ibi ìran bí wá sí ojú yín dáàdì mi sísítà tó ń gbé àlá ibi ìran bí wá sí ojú yín tó yẹ pé ẹ̀bí ọmọ sí ojú ayé ọ̀hún lẹ̀ ń bímọ sí lónìí ní orúkọ Jésù Olúwa kó yà yín yà ọwọ́ ibi ni lórúkọ Jésù Olúwa yóò yà yín yà mọ́mì sísítà mi lórúkọ Jésù ẹ̀ ò ní rí mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. ẹja sọ fọ́lọ́run Olúwa yà mí yà ìnira ọwọ́ ìnira ni o ọwọ́ ìnira ni àlá ibi ọwọ́ ìnira ni àlá àjòjì lónú ìrìn àjò ayé ènìyàn ọwọ́ ìnira nínú ìrìn àjò ayé mi Ọlọ́run májẹ̀mú yájú ọ̀pọ̀ rẹ̀ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ọwọ́ ìnira àjòjì ó yájú ọ̀pọ̀ rà bàbá jó pòórá ọmọ jó pòórá ẹ̀mí jó pòórá mọ́mì lórúkọ Jésù mo lẹ́ẹ̀ ò ní rí mọ́ dáàdì mi mo lẹ́ẹ̀ ní rí ọwọ́ àjòjì nì mọ́ gbogbo ọwọ́ àjòjì tó ń bá ìrìn àjò ayé yín rin ìrìn àjò èyí tí ò yé ẹ̀yin gan tẹ́ ẹ̀ mọ ìgbà tó wá èyí tẹ́ ẹ̀ mọ wọ́bi tó ti wà bí ẹni tó rán sínú ayé yín mọ́mì lónìí lórúkọ Jésù Kristi ọwọ́ yẹn ó yá kó gbẹ dànù tó bá ń gbẹ dànù lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú kó finá jó bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. ẹjá làdúrà yẹn kú méjì ká tó lọ sínú ìpele mìíràn ẹjá sọ fọ́lọ́run Ọlọ́run májẹ̀mú ó yá já mi gbà bàbá já mi gbà ní ọ̀sán yìí gbogbo agbára tó fi ń jí Ọlọ́run Olúwa fi já mi gbà lọ́wọ́ ẹ̀mí àjòjì ó yá gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run májẹ̀mú ní ọ̀sán yìí Olúwa kó já yín gbà lọ́wọ́ ẹ̀mí àjòjì lọ́sàn-án ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ gbogbo ẹwọ́ àjòjì gbogbo ẹ̀mí àjòjì tó ń bá yé rin ìrìn àjò lónìí ní orúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù ó yá kó pòórá ó yá kó dúkó tì ó yá kó gbèrè tìjú ọwọ́ náà Ọlọ́run ó yá dàpọ̀ máa hà lónìí ní orúkọ Jésù mi ò fẹ́ mẹ́nikẹ́ni tó wù kó máa rán sínú ayé yẹn gbogbo ẹnikẹ́ni tó lè máa rán síbẹ̀ lórúkọ Jésù àárọ̀ ọ̀run kó dàpọ̀ mọ́ iná ó yá kó jó wọn run ó yá kó jó wọn pa mọ́mì kẹ́ ní ìtúsílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. ẹjá sọ fọ́lọ́run àdúrà tó kù rẹ̀ ká tó bá sínú ìpele mìíràn ẹjá gbẹ̀yọ̀ kan tó kù rí Ọlọ́run májẹ̀mú èmi ò fẹ́ mọ májẹ̀mú tí mo dá gbogbo yín ò lè sọ pé tí ẹ sọ fún Ọlọ́run pé ẹ fẹ́ yàrá kò sí ẹni tó mọ̀ ọ́ ṣùgbọ́n Ọlọ́run májẹ̀mú ọba tó lè túni sílẹ̀ ní ọ́ tá a bá rí májẹ̀mú kí májẹ̀mú bóyá tí mo ti dá èmi lágbájá ọmọ lágbájá tí mo ti dá pẹ̀lú ẹ̀mí kan bóyá nínú omi bóyá nínú igi bóyá ní inú àkìtàn
ní orúkọ Jésù ìwé mi náà yá fàyè mi sílẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù gbogbo ẹ̀mí kẹ́mi tó wù kẹ́ dá májẹ̀mú fún ó yá ń gbé inú omi ni ó ń gbé inú igbó ni ó ń gbé inú igi ni ìwé mi náà gbọ́ ọ̀rọ̀ Olúwa lónìí ní orúkọ Jésù ó yá kó pòórá nínú ayé wọn ó yá kó fàyè wọn sílẹ̀ Olúwa kó jẹ́ fàyè yín sílẹ̀ mọ́mì kẹ́ ní ìtúsílẹ̀ lónìí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ó nílẹ̀ tó bá gba wòlíì gbọ́ yóò jèrè wòlíì ẹ̀mí Ọlọ́run ní kí n tó fi èyí kí n fi kẹ́yìn rẹ̀ ó ní ẹ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára níbo ni wọ́n gbé agbára ẹ̀mí àjòjì tí wọ́n bò mọ́lẹ̀ tó yẹ pé wọ́n máa wá sílẹ̀ bí gbàtẹ́ èèyàn bá ṣe adìẹ lẹ̀ láàárọ̀ ó yá tó jẹ lọ lé rẹ̀ ẹ mọ̀ pé ọ̀tá máa ṣe bẹ́ẹ̀ sá tó yẹ pé ẹ̀mí àìmọ́ tí wọ́n fi ń bá ìrìn àjò ayé ènìyàn jà wọ́n fi síbì kan àsìkò tó bá ti fẹ́ lò bóyá parí oṣù ni bóyá ìparí oṣù ni wọ́n fẹ́ lò láti jẹ́ pé ó yá lọ bá ó ti lówó parí oṣù lọ́wọ́ ó ti gbowó oṣù mo ní ọlọ́ba lọ sọ fún bí ó ṣe náà yìí lónú ọba gbé àgọ́ ènìyàn wọ̀ ní ọba gbé wàhálà rẹ̀ dé Ọlọ́run májẹ̀mú tá a bá rí ibikíbi ẹnikẹ́ni ọkùnrin ní obìnrin ní ilé ìyá ní ilé bàbá ní ilé ọkọ ní ilé ìyàwó mi tí wọ́n mú ẹ̀mí àjòjì láti máa dààmú ayé mi wípé ibi tí màá náwó sí rèé wípé tí màá náwó lé lórí rèé tí wọ́n fi sínú àgọ́ ayé yín lónìí ní orúkọ Jésù Olúwa kó tú yín sílẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Ọlọ́run ò ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá lọ tú wọn sílẹ̀ Ọlọ́run lọ tú wọn sílẹ̀ níbi tí ayé dè wọ́n mọ́ níbi tí ìka dè wọ́n mọ́ níbi tí ẹni bí dè wọ́n mọ́ lónìí ní orúkọ Jésù Olúwa kó tú yín sílẹ̀ ó ní wá bẹ̀ lọ́kọ́ tú wọn sílẹ̀ Jésù wá bẹ̀ lọ́kọ́ tú wọn sílẹ̀ wá bẹ̀ lọ́kọ́ tú wọn sílẹ̀ Jésù wá bẹ̀ lọ́kọ́ tú wọn sílẹ̀ ibi ayé dè wọ́n mọ́ o ìwọ nìkan ló mọ̀ bẹ́ẹ̀ wá bẹ̀ lọ́kọ́ tú wọn sílẹ̀ olórí ogun o wá bẹ̀ lọ́kọ́ tú wọn sílẹ̀ Jésù wá bẹ̀ lọ́kọ́ tú wọn sílẹ̀ ẹ̀rí ọlọ́lá wá bẹ̀ lọ́kọ́ tú wọn sílẹ̀ Jésù wá bẹ̀ lọ́kọ́ tú wọn sílẹ̀ ibi ayé dè wá mọ́ o ìwọ nìkan ló mọ̀ bẹ́ẹ̀ wá bẹ̀ lọ́kọ́ tú wọn sílẹ̀ lórúkọ Jésù Olúwa yóò tú wa sílẹ̀ gbogbo ibi tí èèyàn bí kò wù kó dé ayé wa mọ́ lórúkọ Jésù Olúwa ti tú wa sílẹ̀ náà mọ́mì ẹ gbàgbọ́ lórúkọ Jésù ẹ ti gbẹ̀tú sílẹ̀ yìí náà gbogbo ẹnikẹ́ni tó bá lóun ó tún gbé dìde ogun tí Ọlọ́run ṣẹ́ lónìí gbogbo ẹni tó bá lóun ó tún gbé dìde lórúkọ Jésù kó fi àkọ́bí rẹ̀ di bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá lóun ó tún gbé dìde ogun tí Ọlọ́run ṣẹ́ nínú ayé mi àti ẹ̀yin nínú ayé ọmọ mọ́ mi gbogbo ẹnikẹ́ni tó bá lóun ó tún gbé ogun ní dìde lónìí ní orúkọ Jésù ó yá àtọ̀ àkọ́bí lórí ọmọ ẹ̀yìn ó yá kó fi di bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ọbẹ̀ ẹ̀rí kó fi àṣẹ dá wa lò Ọlọ́run má jẹ́ ọmọ ọba tó ń gbé nínú àpótí ẹ̀rí tá a bá rí agbára kábàrà tí ò nínú Ọlọ́run àlàyé sọ̀rọ̀ nípa rẹ̀ tí ò lè fọhùn Ọlọ́run tí ò lè sọ̀rọ̀ Ọlọ́run tí ọ̀rọ̀ Ọlọ́run ò gbé inú ayé rẹ̀ tó bá ní ogun tó ṣẹ́ nínú ayé wa lọ́sàn-án òun yóò tún gbèdè lórúkọ Jésù lẹ́kọ́ lánàá kó gbèmí kó kúkú tí ẹnìkan ò kú rí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ó yẹ jẹ́ àṣọ fọlọ́run ìpele àdúrà kejìlá ń lọ ó ṣe kókó ṣe pàtàkì mọ́mì ilé ayé kò gbá wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ mọ́ ẹ jẹ́ àṣọ fọlọ́run gbogbo ẹni tí wọ́n lépa rẹ̀ tí wọ́n tó ń lépa ayé mi bóyá ń wá wàhálà sínú ayé mi tàbí ń wá ìfòòró sínú ayé mi Ọlọ́run má jẹ́ mú yá fi sára rẹ̀ dé lórúkọ Jésù yá fi sára rẹ̀ dé kó tún wọnú ayé mi gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù gbogbo ẹni tí wò lépa rẹ̀ tó ń lépa ayé mi lórúkọ Jésù lọ kó fi sára rẹ̀ dé ọba àwọn ọba kó fi sára rẹ̀ dé lónìí ní orúkọ Jésù lọ kó tú wa sílẹ̀ bàbá tú wa sílẹ̀ ọmọ tú wa sílẹ̀ ẹ̀mọ́ tú wa sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára gbogbo ẹni tó fi kú ayé mi kiri gbogbo ẹni tó fi kú ayé mi kiri láì nídìí tó fi kú ayé mi kiri láì nídìí lórúkọ Jésù yájú ó gba kú mi kú ẹgbẹ̀dúrà
orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù gbogbo ẹnikẹ́ni tó fi kú ayé mi kiri gbogbo ẹnikẹ́ni tó fi kú ayé àwọn ọmọ mi kiri lónìí ní orúkọ Jésù jẹ́ gba ikú mi kú yóò gba ikú àwọn ọmọ mi kú kó gba ikú àwọn ọmọ mi kú ọkọ ọmọ mi ní orúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó lè máa fi kú ẹ̀mí wa kiri lónìí ní orúkọ Jésù Olúwa kó gba agbára lọ́wọ́ ẹ̀ ó yá jọ gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹjá tún sáré gbàdúrà yìí aládùúrà ni wá ẹ̀gbọ́n ni ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú agbọ́dọ̀ ní ìṣẹ́gun tá a bá ní ìṣẹ́gun àti ìdí alágbára nínú Ọlọ́run ẹ̀jẹ̀ àsọ fọlọ́run Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹni tí ò ro ire ro ayé mi ṣùgbọ́n tó jẹ́ pé ó fi ire hàn mí ṣùgbọ́n tí ò fẹ́ kí ó tẹ̀ mí lọ́wọ́ tó lòun ọ̀sà gbé fòró àti ìdààmú sínú ayé mi tí wò nílé tètè rọ́nà lọ Ọlọ́run má jẹ̀mú Olúwa fòró rẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo tó fi oore hàn mí ṣùgbọ́n tí ò fẹ́ kí n lóore lọ́wọ́ ọba má jẹ̀mú ó yá fòró rẹ̀ gbàdúrà Ọlọ́run gbà ó yá gbàgbára lọ́wọ́ ẹ̀ gbogbo tó fi ń fòró mi ó yá dí orí ìfòró ó yá dí orí ìdààmú gbogbo tó fi ń sagbára yẹn lónìí ní orúkọ Jésù jẹ́ ó dààmú kó dààmú dọjọ́ orí ẹ̀ lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ sọ fún yín mọ́mì dádì àwọn mìíràn wà tó yẹ pé wọ́n fòrè hàn yín ṣùgbọ́n mo ní díẹ̀ tẹ̀yìn lọ́wọ́ wọ́n jẹ́ rí oore báyìí ẹ rí oore báyìí wọ́n máa sọ pé ṣétọ́ náà bá ti á ní oore ìyàwó náà mà di pọ́bọ́nú ẹ̀nu wọ́n wà mú yàn lọ sínú aṣálẹ̀ desert wọ́n mú yàn lọ sínú aṣálẹ̀ tí ò sí èso kankan níbẹ̀ tí ò sí àǹfààní kankan níbẹ̀ tí ò sí ohun rere kankan tó tibẹ̀ jáde wọ́n wà tí yàn lọ sí ibẹ̀ ẹ jẹ́ sọ fọlọ́run bí a bá rí ẹnikẹ́ni tó rò pé aṣálẹ̀ ló yẹ ìrìn àjò ayé mi tá a bá rí obìnrin kóbìnrin àbí ọkùnrin kọkùnrin ṣùgbọ́n tóun náà ṣe kéde tó fi ọjà aya rẹ̀ tó fi fún ọmọ rí ṣùgbọ́n tó ní ilẹ̀ aṣálẹ̀ ni ayé mi yóò sá máa gbé Ọlọ́run má jẹ̀mú ó yẹ bá mi rán sóko aṣálẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù gbogbo ẹni tó fẹ́ pé mú mi kúrò níbi tó dára tó ní aṣálẹ̀ lòun ò mú ayé mi sí Ọlọ́run má jẹ̀mú ó yẹ bá mi ti ayé rẹ̀ lọ sí oko aṣálẹ̀ ó yá tì lọ síbẹ̀ 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 ọkọ̀ aṣálẹ̀ tó lòun ọ̀nà ayé mi Ọlọ́run má jẹ̀mú àti òun àti nǹkan ní tiẹ̀ náà Olúwa rán sí ọkọ̀ aṣálẹ̀ ó yá gbàgbà lọ́wọ́ rẹ̀ ó yá jó gbèrè tìjú aṣálẹ̀ ọ̀yẹ́ mi ó yá mú mi kúrò ní aṣálẹ̀ 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 mọ́ mi ẹ̀ sọ̀rọ̀ fọlọ́run Olúwa kó mú mi kúrò ní aṣálẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi aṣálẹ̀ kò ní nǹkan kan tí ó fà jáde kódà bí wọ́n bá gbẹ́ kànga ń bẹ̀ kò lè sún mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lọ béèrè wò tí wọ́n bá gbẹ́ kànga ní aṣálẹ̀ kì í kan omi ẹ jẹ́ sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa jẹ́ kí kànga ayọ̀ mi ó kan omi ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa jẹ́ kí kànga ayọ̀ mi ó kan mi oko aṣálẹ̀ ọ̀tọ̀ sí ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù àgbàlagbà Jésù mọ́mì dádì kànga ayọ̀ yín yóò kan omi 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 oko aṣálẹ̀ ọ̀tọ̀ sí yín ó yá kó mú yín kúrò bàbá kó mú yín kúrò ọmọ kó mú yín kúrò kànga ayọ̀ yín yóò kan omi láti òní lọ ní orúkọ Jésù kànga ayọ̀ yín yóò kan omi bẹ́ẹ̀ ni mo wí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ tún gbàdúrà yìí ẹ jẹ́ sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o ẹlòmíràn máa wọ aṣọ yóò máa wò pé aṣọ tó ń wọ̀ aṣọ tó dára ni ṣùgbọ́n kò síbi tó lè wọṣọ dé wọ́n máa ń kórìíra rẹ̀ ni ayé ti mú aṣọ èérí wọ́n ti ṣe kíni wọ́n ti fi rọ́pò sí ọrùn rẹ̀ ẹ̀rí wọ́n mú aṣọ ògo kúrò wọ́n wá fa aṣọ èérí wọ̀ Ọlọ́run gbà mí kí ni jẹ́ aṣọ èérí kí ni jẹ́ aṣọ èérí kí ni jẹ́ aṣọ ẹ̀gàn kí ni jẹ́ aṣọ ìtìjú kí ni jẹ́ aṣọ ọ̀hẹ̀ ọba má jẹ̀mú o Olúwa fàáyà kò nu ayé mi ó yẹ fún aṣọ èérí kò ní ayé mi gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù bámi lórúkọ Jésù aṣọ èérí ayé yín yẹn ẹ ò tún gbúrò mọ́ ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ ta lẹ́ tó fa aṣọ èérí wọ̀nyí ta lẹ́ tó fa aṣọ ẹ̀gàn wọ̀nyí ta lẹ́ tó fa aṣọ ẹ̀hẹ̀ wọ̀nyí tó jẹ́ pé ẹnu yín ìtọ́rọ̀ níbikíbi ní ilé ìyá ní ilé bàbá ní ilé ọkọ ṣe ẹrípẹ́nu yóò tọ́rọ̀ láàrin ilé ìyàwó yẹn ẹrípẹ́nu yóò tọ́rọ̀ kò sí tẹ́ ẹ lè sọ wọ́n ní kí ni ó wí torí pé kí ni a ti fa aṣọ èrí wọ̀nyí lórúkọ Jésù Olúwa kó fi jóná
ó yá iná rè ó yá máa jó aṣọ èrè ọrùn yín olúwa kó fàyà bàbá fàyà ọmọ fàyà ẹ̀mí fàyà lónìí ní orúkọ jésù aṣọ èrè ọ̀tọ̀ sí yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi lórúkọ jésù kristi aṣọ èrè ọ̀tọ̀ sí ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín 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 lórúkọ jésù a lọ nínú ìpele kẹta mo rí pàdúrà yẹn tí ń wọ̀ yín lára ẹ jẹ́ sọ fọlọ́run ẹ di orí yín mú ó ní ìbọ̀dé ọ̀dá o kò mọ̀ dá fọ́mọ ọlọ́run jésù orí mi máa gbà o ẹlẹ́dá mi máa gbà ìbọ̀dé ọ̀dá o àbọ̀dé orí mi ti gbàbọ̀dé ó gbàbọ̀ títí tí ó gbà fún ẹni tó ní orí ẹni tó ní orí wá ń ráre kiri ẹni tó ní orí ń jìyà káàkiri ṣùgbọ́n àbọ̀dé tí ń bẹ́ẹ̀ yìí kò fura pé àbọ̀dé ni ẹjẹ́ sọ fọlọ́run tá a bá rí agbára àbọ̀dé tí ń bẹ níbi òwò orí ẹ dìímú agbára àbọ̀dé èyí tí ènìyàn fi pamọ́ sí ọ̀dọ̀ mi tí wọ́n fi pamọ́ sí inú orí mi ó yá bẹ̀rẹ̀ sí kọ́ ó yá bá mi lé àbọ̀dé kú ọ̀nà ayé mi má gbàbọ̀dé fún mi má gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ẹlẹ́dàá mi má gbàbọ̀dé fún mi mọ́ orí yín ò ní gbàbọ̀dé fún yín mọ́mí bẹ́ẹ̀ ṣe fọkàn kò ní gbàbọ̀dé fún yín dáàdì bẹ́ẹ̀ ṣe fọwọ́lẹ̀ kò ní gbàbọ̀dé fún yín agbára àbọ̀dé lórí yẹn lórúkọ jésù ó yẹ kó di ìfibú babajó di ìfibú ọmọjó di ìfibú lónìí ní orúkọ jésù orí yín ò ní gbàbọ̀dé ibi ò ní jẹ́ ìpè yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹja sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àtẹ́gbára olúwa já mi gbà ní inú yàrá àjòjì tí wọ́n ti ayé mi mọ́ torí ẹlòmíràn yàrá àjòjì wọ́n fi ayé rẹ̀ sí fùrùfúlù ara rẹ̀ ní káàkiri wọ́n bá ní wọ́n rí ní kọ́tọ́kọ́tọ́ lónìí wọ́n ní wọ́n rí káfàṣà iṣẹ́ náà ló ń wá káàkiri ṣùgbọ́n wọn ò jíṣẹ́ yóò tẹ̀ lọ́wọ́ gbogbo fáìlì tó gbé lọ́wọ́ oríṣiríṣi sáfítíkẹ̀tì ló ń bẹ̀ ṣùgbọ́n wọn ò jí ó wúlò ẹ̀yin náà sọ fọlọ́run àwọn sáfítíkẹ̀tì yẹn ó yẹ bá mi tẹ̀síwájú àwọn sáfítíkẹ̀tì yìí tí mo jìyà lé lórí rèé ọlọ́run má jẹ̀mú wọn wá ń jọmọ ẹlẹ́ran yín ó máa jẹ egún ọmọ aláṣọ yín wá ń wù àkísà káàkiri ládùrúwé tí ẹ̀ka àbọ̀dé ní àbọ̀dé tí orí yẹn gbà ní orí yẹn ló gbàbọ̀dé fún yín ọlọ́run má jẹ̀mú ó yá sáfítíkẹ̀tì yẹn bá mi tẹ̀síwájú ọlọ́run o olúwa ṣàwárí ẹni tí ó lò fún mi ó yá gbogbo àbọ̀dé tí ń bẹ nínú ayé mi èyí tí òfin ní ṣe é lò nínú ayé mi mọ́ ọlọ́run má jẹ̀mú ó yá bá mi mú kúrò ẹ gbàdúrà orúkọ jésù ọlọ́run má jẹ̀mú o gbogbo àbọ̀dé tí ń bẹ nínú ayé yín èyí tí ò ní jẹ́ kógo yín kó wúlò èyí tí ò fẹ́ kí àwọn gbogbo ìwé tẹ́ ẹ̀ka tí ò fẹ́ jó wúlò gbogbo ẹ̀rí rèé gbogbo sáfítíkẹ̀tì lẹ́gbàá lóṣìṣì wọn ò jó wúlò ọlọ́run má jẹ̀mú ìwọ orí náà ó yá gbọ́ ọ̀rọ̀ olúwa lọ́sọ̀ yìí ó yá kó bẹ̀rẹ̀ sí ṣe rere ó yá máa ṣe rere mọ́mí ó yá kó ṣe rere dáàdì ó yá kó ṣe rere brọ́dà mi kó ṣe rere sísẹ́ orí yẹn kó ṣe rere ó yá gbọ́ ọ̀rọ̀ olúwa ìwórí gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá àtúnṣe kó bọ́ lónìí ní orúkọ jésù ọ̀nà yóò là fún yín wọ́n pè fún rere níjọ́ Monday bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní ìjọ́ Monday ẹgbàá fún nǹkan láyọ̀ wọ́n pè yín fún testimony ńlá tẹ́lẹ̀ jẹ́rìí fún mi ní ìjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹjá sọ fọlọ́run ọlọ́run gbà mí lọ́wọ́ ogun ìdílé ètò máa mi rìnrìn àjò torí àwọn mìíràn wà tó yẹ pé ogun ìdílé gangan ni àwọn ogun ìdílé ogun abínibí ogun inú níbí ni ọ̀kan tàìmọ́ wá wù bẹ́ẹ̀ ni lágbáyà ni mọ́mí wá fẹ́ràn jù lágbáyà ni dádì wá fẹ́ràn jù wọ́n wá bínú yín láì nídìí ohun tó yẹ ká ẹ tètè ṣe wọn ò jẹ́ ẹ tètè ṣe wọn ò jẹ́ ẹ tètè rọ́nà lọ ẹja sọ fọlọ́run ẹ̀yin mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run má jẹ̀mú o ohun tó yẹ kí n tètè ṣe rí irú ẹlòmíì tí ń funfun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kèétí ní nǹkan àgbà lọ́wọ́ ọlọ́run gbà mí irun ló ti ń funfun yìí kèésí nǹkan àgbà ní ọwọ́ yín ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run gbà mí lọ́wọ́ ogun abínibí lọ́wọ́ ogun ìdílé ọlọ́run gbà mí ó yá já ayé yín gbà kó lọ́wọ́ wọn ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù lónìí ní orúkọ jésù lọ yóò já ayé yín gbà lọ́wọ́ ogun abínibí nì lọ́wọ́ ogun ìdílé lọ́wọ́ ogun ìlara lónìí ní orúkọ jésù olúwa kó fa ayé yín lé yín lọ́wọ́ mọ́mí dáàdì brother sister lórúkọ jésù ẹ rí ayé yín lò bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹjá sọ fọ́lọ́run àdúrà méjì tó kù rẹ̀ ẹjá sáré gbà á ẹjá sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run o olúwa gbà mí lọ́wọ́ abínukú wà ẹ lówó lọ́wọ́ mọ́mì
lówó lọ́wọ́ bó ṣe pásítọ́nà náà lẹ̀ ń wọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n mọ̀ lára yín gbogbo ẹ̀mí tó ń lára mi láì nídìí gbogbo ẹ̀mí tó ń lára mi láì nídìí tó wá pẹ̀rẹ̀ lẹ́mí abínúkú ọlọ́run ó yá gbé mi ga jùlọ ìgbẹ̀dúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ẹ̀mí abínúkú nínú ayé mi lórúkọ jésù ẹ̀mí abínúkú nínú ayé yín yẹn lórúkọ jésù lọ kó gbàgbára lọ́wọ́ rẹ̀ ẹ̀ tó bínú nílẹ̀ nídìí pẹ̀lú bó ṣe jẹ́ pé tó jẹ́ pé aṣọ tẹ̀ wọ̀ gan ẹ̀ ń dọ́gbọ́n rẹ̀ ní pẹ̀fún lẹ́ fi gbéra lórúkọ jésù wọ́n sì tún lépa yín ọlọ́run má jẹ̀mú yá kó bù fọ́júlù gbogbo tó fi ń lara yín yẹn ní orúkọ jésù jẹ́ ó gbèrè tìjú jẹ́ ó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹja sọ fọ́lọ́run àdúrà kan tó kù rẹ̀ ẹja sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa gbà mí lọ́wọ́ ogun wọn bọ̀ ní gbẹ̀gbẹ̀rẹ̀ odò ẹ pé kí ni jòdò ogun tó síyàn dénú tí ó lóhun ó síyàn débi kéèyàn lẹ́yìn òun ó léyàn títí tí yín tẹ̀lé ọmọ ọlọ́ọ̀kún yín wà ṣe kìíní ìwà dúró lókè odò yín mọ̀ bọ̀ gbàdúrà tó wá rí pọ́ni jútọ́ tó sáré tì sí inú òkun ẹ̀rí pọ́gun tó lágbára ni tó bá jẹ́ tí òmò wẹ̀ tàbí wọn bá tètè yọ sẹ́yìn pọ́gun ogun òkun yẹn yóò gbé lọ ogun kan wà bẹ́ẹ̀ àwọn ogun tó jẹ́ pé ìwọ yín bọ́ débi pé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò báyìí ni wọ́n bú sí òde kí n tó padà ẹ jẹ́ ká sọ fọlọ́run ọlọ́run gbà mí olúwa já mi gbà lọ́wọ́ ogun tó dúró àwọn ogun iṣan méjì tí ń bẹ́ẹ̀ bì tó gbé orí dúró yẹn kò gbọ́dọ̀ já àwọn ogun kan dẹ̀wà tẹ́ pé yí dúró mìíràn bí sọrùn ni ẹ pé bó ni ó ṣe rí o lè jẹ́ ní àárín ọ̀rẹ́ ni ó wà káyọ̀ ọmọ pé tight friend mi is my tight friend she is my tight friend irọ́ dẹ̀ ni nítorí pé bí wọ́n ṣe nífẹ̀ẹ́ rẹ̀ kó só nífẹ̀ẹ́ rẹ̀ ibi tí o ti fẹ́ ṣe rere yóò lọ ti dínà dè ọ́ ń bẹ̀ pé ọba ti wá lọ wọ́n náà wá di ọ wà dábẹ́ pé wọ́n náà á pín ọ sípò àwọn olówó kan irọ́ o kò tí tàsíkò tí lágbájá bí ọba ti lọ ní ìsìn kò ní lè sìn mí mọ́ tó yẹ pé bí ọba wálé mi ọ̀rẹ́ mi yóò bá ń fọṣọ kò ní lè bọ́ kò sẹ́ni tí ọba ń fọ mọ́ ṣe mọ̀ pé ogun ni ogun tí sọ̀yàn dẹrú fún ẹgbẹ́ ẹni tó bá dúró mọ́yàn bíi sọrùn ṣùgbọ́n yóò ní mọ̀ pé ogun ni téèyàn ní mọ̀ pé ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ èèyàn ẹbí ni ìjà sọ fọlọ́run olúwa yà mí yà ìjà tí ò ní ṣe é parí ìjà tí ò ní ṣe é yanjú ọlọ́run má jẹ̀mú o gbogbo ẹni tó pèrè ní ogun lórí ìrìn àjò ayé mi tó bá ní ogun lòun ó sàmọ̀ fi ìrìn àjò ayé mi sí láti lóun ó sì mí dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò pé òun ò ní jẹ́ rọ́nà lọ tó wá dúró mọ́ mi bí èso ọrùn tún gbọ́ tí wọn ò fura ọlọ́run ò ìjà tí ò ní ṣe parí àfisà àríwọ́ yá mí yà gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ogun tó dúró mọ́ yín bí èso ọrùn yẹn mọ́mì dáàdì lórúkọ jésù olúwa yóò yà yín yà olúwa kó yà yín yà bàbá kó yà yín yà ọmọ kó yà yín yà ẹ̀mí mọ́ lónìí ní orúkọ jésù yá kó yà yín yà bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù olúwa kó fi àṣẹ dá wa lò ọba ẹni mímọ́ Ísírẹ́lì kó fi àṣẹ dá yín lò gbogbo sọ́ọ́lù àwọn dùó tì yín yẹn tó lóun ò ní jẹ́ ẹ̀rọ náà lọ ní orúkọ jésù olúwa ti pè yín yà lónìí ìjà tí ò ní ṣe yanjú wọn wojú tú ẹ tí wọn ò ní rí ó yẹ kó fi sáàrin yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ohun olúwa náà rí láti ẹnu ìyá àdúrà rẹ Abániṣe JP tó wá láti ilé ìjọsìn wọn ìjọ Ṣẹ́gun tèmi lè àánú lórúkọ jésù olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò olúwa yóò rántí wa nínú àánú ẹ̀ yóò sì fi àánú rẹ̀ lé wa lọ́wọ́ jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. Iṣẹ́ tí mo ní mo fẹ́ fún wa ní ọ̀sán yìí ẹ bá mi lọ sínú ìwé orin dáfídì 119 orin dáfídì 119 10 to 28 orin dáfídì 119 10 to 28 màá sọ fún bá a ṣe máa ṣiṣẹ́ yẹn orin dáfídì 116 1 to 10 orin dáfídì 116 1 to 10 orin dáfídì 10 1 to end orin dáfídì 10 1 to end bá a ṣe máa lo iṣẹ́ yẹn ọwọ́ àánú kó wá sínú ayé mi ọwọ́ àánú kó jẹ jáde nínú ara mi kí ayé kó fi ohun rere wá mi rí ṣe àpẹ́ lẹ́yìn COVID-19 gbogbo àkáǹtì kálukú ló ti wọ red ọlọ́run gbọ́dọ̀ fọwọ́ àánú wà yẹn rí
ó gbọ́dọ̀ fọwọ́ àánú fà yín lọ́wọ́ sókè kó mú yín já gbangba. Tí a bá ti wá rí ka àwọn sáàmù mẹ́tẹ̀ẹ̀ta yìí á kà sínú omi. Ṣé à ń gbọ́ mi dáadáa? Tá bá ti ka sáàmù mẹ́tẹ̀ẹ̀ta sínú omi tán, ẹ bá mi wá pẹ̀fún oríṣi mẹ́ta ni. Oríṣi mẹ́ta ẹ bá kan ní drop kọ̀ọ̀kan sínú ẹ̀. Kódà bẹ́ẹ̀ bá ní alágolo tàbí onígò yín tẹ̀ ń lò yẹn, ẹ tẹ̀ sínú ọmọ rí ẹ̀yìn ẹ̀rọ sí i, ó máa ṣiṣẹ́. Kì í ṣe dandan bóyá Holy Michael tàbí nǹkan kan kọ́mọ́dà wípé àǹbọ̀ wọn polówó, kì í ṣe àwọn ńláńlá tiwa táwa ń lò tí mò ń fi sírun mi òǹkọ́. Ṣùgbọ́n kò bá jẹ́ àwọn ètà ń tẹ̀ sí ara wa nínú ke àbínú agolo àbínú gò, ẹ̀yin ẹ tẹ̀ sínú ọmọ rí rẹ̀ ẹ̀rọ sí i. Kò bá jẹ́ drop ẹ̀ ló bá kán, ó ti mú yes. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣùgbọ́n yóò wá jẹ́ oríṣi mẹ́ta. Kò bá funfun bákan náà, ṣùgbọ́n orúkọ wọn ṣá gbọ́dọ̀ yàtọ̀. Torí àforúkọ tuntun pè yín ni. Orúkọ tí wọ́n kọ sára Táyé kọ́ ni wọ́n kọ sára Kàndé ni ẹ máa bá mi lò. Orúkọ tí wọ́n sì kọ sára Kàndé kọ́ ni wọ́n kọ sára Àdòwú, ṣẹ̀mọ̀ bẹ́ẹ̀. N ló fi gbọ́dọ̀ jẹ́ oríṣi mẹ́ta. Ẹ tẹ̀ sínú ọmọ rí wọn, ẹ fín onífífín, ẹ tẹ̀ sínú ọmọ rí, ẹ bá mi dà sí i. Ẹ wá ka sáàmù yìí. Ṣé ẹni tó ta bá fẹ́ ṣe iṣẹ́ yìí, ẹ jẹ́ ó jẹ́ bí ìjọ Sunday, ìjọ ìsinmi. Ẹlẹ́yìn ó máa ti wà ní ipò obìnrin gbà náà, kò bá jẹ́. Ipò obìnrin tẹ́ wà yẹn kò bá jẹ́. Dádì, kódà ẹ bá kúrò lórí ìyàwó yín tàbí ká ẹ ṣe tán ká ẹ borí ìyàwó yín kò bá jẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ká ẹ bá ṣiṣẹ́ yẹn tán ká ẹ borí ìyàwó yín kò bá jẹ́. Mọ́mì, ẹ bá ṣe tán kọ́kọ́ yín kọlù yín kò bá jẹ́. Kìkìdá pé alẹ́ la máa wọ ìwé yìí. Alẹ́ yẹn wá gbé ọ̀rọ̀ jẹ́ ọjọ́ Sunday. Ṣó ń yé wa mọ́mì? Dádì mi, alẹ́ yẹn gbọ́dọ̀ jẹ́ alẹ́ nígbà tá a ti fẹ́ sùn. Tá a mọ̀ pé a ti fẹ́ sùn. Ẹ lè fomi gbóná sí i. Ẹ pẹ̀lẹ́ wẹ omi tútù kò burú. Ṣùgbọ́n omi ètè ẹ̀ka sáàmù sí yẹn, ẹ má bù nínú ẹ̀ kẹgbẹ́ lórí orí iná. Torí òun ti yàtọ̀ nìyẹn. Ẹ bá wà mú omi gbígbóná nígbà ilé sábà wẹ omi tútù yẹn àti pẹ̀lẹ́ ìwé omi tútù ó dára mọ́mì. Ẹ wá mú omi tó gbóná ẹ̀yin ẹ̀dá pọ̀ mọ́ kó ṣe nọ́mà ìwẹ̀ tẹ́ fẹ́ wẹ̀ kẹ́ ẹ fọwọ́ kankan rí kó ti tó wẹ̀. Ẹ wá bá mi ṣáká nǹkan sí. Kí lẹ fẹ́ fi wẹ̀? Ọṣẹ tẹ́ ẹ máa gé ẹ jẹ́ kó kéré torí ọṣẹ yẹn gbọ́dọ̀ tán lára kànkàn yẹn. Ẹ máa bá mi wá kànkàn ìbílẹ̀ wa. Ẹ máa rí ìgbà gbogbo store ló wà. Kànkàn ìbílẹ̀ kò bá jẹ́ méjì kò bá jẹ́ mẹ́ta. Ìwọ̀nba ọṣẹ tẹ́ ẹ mọ̀ pé ẹ lè wẹ̀ lẹ máa ra bá mi gé. Ẹ bá mi fọ́ sí orí kànkàn yẹn. Tẹ́ ẹ bá ti fọ́ sí orí kànkàn yẹn, ẹ mú kànkàn yìí àti omi ẹ sà sí kẹta rí pé ọṣẹ gbọ́dọ̀ tán lára kànkàn kẹ́ẹ̀dẹ̀wé omi tán. Ẹ bá ní àdàpọ̀ pẹ̀lú ara yín kò kàn. Torí pé kí ni ẹ̀yin lẹ wẹ ọṣẹ sára yín. Ẹni tó bá wẹ ọṣẹ sí ara rẹ̀ lọ́ṣẹ́ ṣẹ́ fún. Ṣó ti yé yín? Ìwẹ̀ ọṣẹ yẹn ẹ̀yin lẹ pè orúkọ yín sínú rẹ̀, ẹ̀yin lẹ ní iṣẹ́ yẹn lórúkọ Jésù yóò sì bá yín lára mu. Nígbà tó bá di Monday pẹ̀lú ògo Ọlọ́run májẹ̀mú, a ó pè yín fún ohun rere. Bẹ́ẹ̀ ni mo sọ, a ó pè yín fún ohun rere. Ohun rere yóò tẹ̀ yín lọ́wọ́. Ohun tó ti sọnù tipẹ́tipẹ́ yẹn ẹ jẹ́ pé yóò mọ̀ sáré padà wá. Yóò sáré padà wá torí pé a fi ohun rere lé yín lọ́wọ́. Ṣé ẹ rí ọ̀sẹ̀ yẹn? Àkọlùkọgbà oore ńlá ni. Bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ tẹ́ ẹ wé ọ̀sẹ̀ yẹn. Àkọlùkọgbà oore ni. Àkọlùkọgbà oore ńlá ni. Láwọn oore tẹ́ ẹ fọkàn sí. Àkọlùkọgbà ni. Ẹ lè tí ìjẹ̀kan tán tẹ́ ẹ tó fi rí mi. Bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Yóò dẹ̀ bá yín lára mu. Yóò ṣẹ́ mọ́ yín lára. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ wá gbàdúrà àwọn ọmọ. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ rí i pé gbogbo ibi náà ní ìsìn ìrùpọ̀ má ti lọ léèwé. Ọlọ́run gbà mí. Má jà ọmọ mi ó pẹ̀dé nígbà tí wọ́n bá wọlé skul. Ọlọ́run bá ń fa àbò rẹ̀ bò wọ́n ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mọ́ àwọn èwe wá dọwọ́ rẹ.
Olúwa bá wa sàmìyè sí wọn lára, ikú kó rí wọn kó sá, àìsàn kó rí wọn kó fò lọ, gbogbo ẹ̀mí tí máa tan máa lọ sí ọ̀dọ̀ ẹlòmíràn láti lọ tà á, má jẹ́ wọ́n ráyè nu àwọn ọmọ yín lórúkọ Jésù. ẹ̀ ní wá àwọn náà tì, lórúkọ Jésù. ẹ̀ ní wá àwọn náà tì, Ọlọ́run májẹ̀mú yóò di àwọn ọmọ yín mú, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún àwọn oníṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ ni mò ń ṣe, òkòwò ni mò ń tà, ẹ jẹ́ á gbàdúrà. Ìtẹ́ ń pa owó sí yẹn gangan, bóyá pọ́ọ̀sì ni ẹ̀yin ẹ ṣí síwájú lórúkọ Jésù Kristi. Ọlọ́run yóò sì bùkún ibi iṣẹ́ yẹn, iṣẹ́ ti ṣí. Ọlọ́run májẹ̀mú ó yá bá mi bùkún wọn lórí iṣẹ́ wọn, bá mi bùkún wọn lórí ọ̀nà wọn, bá mi bùkún wọn lórí iṣẹ́ tí wọ́n mọ̀ ṣe ní orúkọ Jésù àti òkòwò wọn. Olúwa bùkún wọn, ọbẹ̀ rí bá mi bùkún wọn. Ọlọ́run májẹ̀mú yóò bùkún yín, àánú yóò dìde fún yín, ẹ ra àánú gbà, ẹ ra àánú gbà. Gbèsè ò ní tọ́ sí yín, ẹ ò ní fòòró lórí òkòwò tí ẹ mọ̀ yẹn, lórí ọjà yín tẹ̀ ń tà yẹn lórúkọ Jésù. Ẹ̀mí gbèsè Olúwa kó fi bú bẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn oníbísí, orúkọ Ọlọ́run alágbára, Olúwa kó bá ń gbàdúrà fún yín, Olúwa kó bá mi ṣíjú àánú wò yín, ọlọ́run kó sọ nínú yín. Ọba tó mú ọlẹ̀ sọ́nù Hánà, tó mú sọ́nù Sérà, lórúkọ Jésù ọlọ́run yóò sọ nínú yín, inú yóò yẹ fóyún, ẹ̀yin yóò yẹ fọ́mọ, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fún àwọn aláboyún èyí tí wọ́n diwọ́ di sẹ̀ sínú lórúkọ Jésù Kristi, ẹ ò tún bí àbíkú mọ́, àbíyè ló tọ́ sí yín lórúkọ Jésù. Ọmọ náà ò ní kú, yóò wà láyọ̀, ẹ̀yin náà yóò wà láyọ̀, bàbá yóò wà láyọ̀, ọmọ náà ò ní kú mọ́ yín nínú, kò ní kú mọ́ yín lọ́wọ́, àbíyè ni ó jẹ́, àgbéyè lẹ́ ò gbé, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn tó ń ṣe àìsàn, Ọlọ́run májẹ̀mú, Olúwa kó wò yín sàn, omi ara yín, ẹ̀jẹ̀ ara yín, iṣan ara yín lórúkọ Jésù. Olúwa kó wò yín sàn, ọba májẹ̀mú kó wò yín sàn, gbogbo ogun ẹ̀sán nínú ara yín yẹn lórúkọ Jésù. Olúwa kó fi bú, ẹ ò ní ṣàìsàn mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Àwọn tó ní fibroid, ó yẹ bá mi bu omi, ẹ bu omi fibroid, ẹ bá mi bu. Ìjú ni mò ń sọ nípa rẹ̀, ẹ jẹ́ ká bù ú, ẹ lọ sáré fi iyọ̀ díẹ̀ sínú ẹ̀, ẹ jẹ́ ká bù ú. Ọlọ́run lè yọ, ó lè yọ tẹ́ yàmọ́gbẹ́, yóò bá nǹkan obìnrin yóò bá jáde, bẹ́ẹ̀ ni ó lè bá jáde. Ìtọ́lọ́run lè ṣe ni, ẹ ò gbàgbọ́ ni, ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kó rọ̀ mọ́ àdúrà yín. ẹ jẹ́ á sọ fọ́lọ́run kí ló ń jẹ́ ìjú, kí ló ń jẹ́ fibroid nínú yín. Ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa, Ọlọ́run májẹ̀mú, ó yá gbogbo tí ṣe fibroid nínú nukun yín yẹn ní orúkọ Jésù. Olúwa kó gé wẹ́wẹ́, Olúwa kó lọ wẹ́wẹ́, gbogbo ìdè tó wà níbẹ̀, gbogbo ọwọ́ tó wà mọ́ ilé ọmọ yẹn ní orúkọ Jésù. Olúwa kó máa já dànù, gbogbo ọwọ́ tó fi wà mọ́ ilé ọmọ yẹn ó yá máa já, Olúwa já, Olúwa já. Gbogbo ètò wà nínú ilé ọmọ tó sọ̀rọ̀ ẹ̀ di alákàn níbẹ̀ ní orúkọ Jésù, tó máa ń rìn wìnìwìnì ní ìgbà mìíràn tí ó mú ikùn yín wú nígbà kan, nígbà báyà yóò tún fà lọlẹ̀. Ọwọ́ ibi ni àwọn ẹ̀mí òkùnkùn á máa ṣe, tí wọ́n máa kó tí wọ́n máa yọ́yọ́, ṣùgbọ́n tí ó tún máa wà ń bẹ̀, ẹ̀mí òkùnkùn á máa ṣiṣẹ́ tiẹ̀ náà bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ọwọ́ ẹ̀mí òkùnkùn ní ráyè nú yín mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Ọwọ́ ẹ̀mí òkùnkùn tó ráyè nú yín mọ́, mo ní bẹ́ẹ̀ ni yóò rí. Ọwọ́ òkùnkùn kò ní ráyè nú yín mọ́, Ọlọ́run májẹ̀mú, mo ní bẹ́ẹ̀ ni yóò rí. Gbogbo ọwọ́ òkùnkùn tó yẹ pé bẹ́ẹ̀ bá ti ṣe operation rẹ̀ yóò tún padà síbẹ̀, wọ́n mọ̀ ló tún mà tó ti wà ń bẹ̀ ní òní ní orúkọ Jésù. Ọwọ́ ẹ̀mí òkùnkùn yẹn Ọlọ́run kó gé dànù, ó yá kó gé dànù. Gbogbo àwàmọ́ ilé ọmọ yín pẹ̀lú fibroid yẹn ní orúkọ Jésù. Olúwa kó tú yín sílẹ̀ ní orúkọ Jésù, ó yá kó tú yín sílẹ̀. tó yẹ pé wọ́n mọ̀ fẹ́ lè mọ kí n kú ewu máa pé ọlọ́mọ ṣeun o, kọ̀mọ̀ ní pẹ́ bí mo mẹ́rin pọ́ tó ti nígbà bá yà wọ́n bà tó ní pé kò yẹn fà fibroid níbi ṣe nù, tàbí kí nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣe lóṣooṣù kẹ́ ẹ máa ṣe lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mejì láàrin oṣù kan kó máa dà yàyàyà iṣẹ́ rẹ̀ ni lórúkọ Jésù. Kò ní sọ yín di àgbàná, kò ní sọ àgọ́ ara yín di tẹ́pìlì rí tó jẹ́ pé àìsàn ọmọ gbé àgọ́ ara yín tẹ́pìlì Ọlọ́run ni ní orúkọ Jésù. Olúwa kó tó ṣe tẹ́pìlì Ọlọ́run rèé àgọ́ ara wọn ní orúkọ Jésù. Ó yá má jẹ́ owó, má jẹ́ ó bàjẹ́, Ọlọ́run máa tó ṣe, ó yá máa tó ṣe, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ ó mú omi fún 21 times tí í ṣe 21 days, bẹ́ẹ̀ ni ọjọ́ 21 days
tí ṣe 21 times ẹ bá mú láàárọ̀ ẹ bá mú lọ́sàn-án kó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti fi ṣẹlẹ̀ délẹ̀ tó níran ẹ mú àṣẹ ti wà nínú ẹ má jẹ́ ó dànù mo ní kẹ́ bá mi fi yọ kékeré díẹ̀ sí lórúkọ Jésù Ọlọ́run á lọ lúlú gbogbo ọwọ́ ibi tó ń dààmú ayé yẹn tó sọ̀rọ̀ ẹ̀ di wàhálà tó sọ̀rọ̀ ẹ̀ di gbàgbà náà yẹn lórúkọ Jésù ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. Ó yá fún àwọn tó jẹ́ pé ọ́fíìsì ni wọ́n ní ọ́fíìsì wọ́n máa ń dààmú èèyàn lóhùn ọ̀nà ó là fún yín báyìí ọ̀nà ti bẹ̀rẹ̀ ṣíṣí nìyẹn ẹ jẹ́ á sọ fọlọ́run Ọlọ́run o àwọn èèyàn gidi èèyàn pàtàkì kí wọ́n pè mí fún ohun ayọ̀ èyí tí ń bá wọn ṣe èyí tèmi náà ó rí nǹkan gidi gbà ń bẹ̀ Ọlọ́run o ọ́fíìsì mi má mà jẹ́ empty Ọlọ́run má jẹ́ ọ́fíìsì iléeṣẹ́ mi má jẹ́ empty ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù lórúkọ Jésù ọ́fíìsì yìí ò ní empty ọ́fíìsì yìí ò ní empty mọ́mí mo láfíìsì yìí ò ní empty ohun tó yẹ yín tó yẹ wọ́n wá ná fún yín yẹn lórúkọ Jésù Kristi Olúwa yóò darí ẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá ó yá kó dìde fún yín lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá ó yá kó dìde fún yín lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá ó yá kó dìde fún yín ẹ ra àánú gbà ẹ bá àánú pàdé àánú yóò wá yín rí àánú yóò wá yín kàn àánú yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ rojú rere Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí torí Ọlọ́run á láwọn ènìyàn kan sí yín èyí tí ó ràn yín lọ́wọ́ tí ó mú yín já gbangba mọ́mì dáàdì èyí tí ó ràn yín lọ́wọ́ tí ó mú yín mú tó jẹ́ pé èso mi ò ní tán mọ́ tí èso mi ò ní gbẹ mọ́ lórúkọ Jésù Olúwa yóò ràn sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ kí n tún ka àwọn sáwọn yẹn lẹ́ẹ̀kan sí Psalm 119 10-28 orin Dáfídì 119 10-28 Psalm 116 1-10 116 1-10 Psalm 110 11-0 Psalm 110 1 to end lẹ́ẹ̀kan sí Psalm 119 10-28 Psalm 116 1-10 Psalm 110 1 to end mo sọ pé ká kà á lórúkọ Jésù Kristi yóò bá wa lára mu ẹ kà á bẹ́ẹ̀ jẹ́ pé omi gbóná lẹ bá ń lò ẹ fi kún kẹ́ ẹ fi wẹ̀ ṣùgbọ́n pẹ̀ fún oríṣi mẹ́ta tí agolo àbí ìgò àbí orúkọ wọn tó sáti yàtọ̀ ẹ máa bá mi fi kún tẹ́ ẹ bá ti fi kún tán ẹ bá ní ìdàpọ̀ pẹ̀lú ọkọ yín ẹ bá ní ìdàpọ̀ pẹ̀lú aya yín ẹ̀yin tẹ́ ẹ wẹ ìwẹ̀ yẹn sára ni ó ṣiṣẹ́ fún lórúkọ Jésù ọwọ́ àtà ọwọ́ ọ̀kà ò ní bà yín Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú tí a bá fẹ́ sùn lálẹ́ ẹ jẹ́ ká máa lo Psalm 35 3-5 ẹ jẹ́ ká máa kà á sí ìgbèrí wa láti jẹ́ pé ká bá fẹ́ sùn ní alẹ́ Psalm 35 àti Psalm 34 3-5 Psalm 34 3-5 ẹ jẹ́ ká máa kà á fún ìṣẹ́gun lórúkọ Jésù Olúwa yóò bàbá ṣẹ́gun ohun Olúwa láàrin látẹnu yáàdó rẹ̀ bá ní ṣe JP tó wá láti ilé ìjọsìn ọjọ́ ṣẹ́gun ní tèmi lẹ̀ àánú lórúkọ Jésù Olúwa yóò fàánú bẹ̀ wá wò Olúwa yóò fàánú tún ayé wa ṣe mo ń tẹ́ bá fẹ́ ní ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìbéèrè tàbí fún ẹ̀bẹ̀ àdúrà ẹ pè mí sórí tẹlifóònù nàmbà mi fúnra mi báyìí ni máa gbé kí ni tẹlifóònù nàmbà náà ni 070 57 84 23 11 070 57 84 23 11 fúnra mi báyìí ni máa gbé tẹlifóònù yín ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin ànídòkú ohun Olúwa náà rèé látẹnu ìyá àdúrà rẹ̀ bá ní ṣe JP tó wá láti ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà tí wọ́n dára àbàrà wa pẹ́pẹ́pẹ́pẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbójú àti ọkàn tó ń wò ó àti àwọn tó ń gbọ́ lórúkọ Jésù Olúwa yóò dì yín mú ọdún yìí ọdún ìṣelógo ìṣeré wa ni yóò jẹ́ ní ìjọ mẹ́jọ ẹ tún pàdé mi lórí ètò ohùn Olúwa ní aago 2 bákan náà ní ìjọ mẹ́jọ mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àti mọ̀mọ́ àti bàbá tí Ọlọ́run gbé iléeṣẹ́ yẹn lé lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa yóò dì yín mú Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín lórúkọ Jésù òní fi tẹ́lẹ̀ pléènì wálé mo dúpẹ́ lọ́wọ́ gbójú tó ń wò ó Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín Abdul
àáfàá lélẹ́yìí lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín ní ìjọ́ mẹ́jọ ká tún pàdé ó dàbọ̀. Ọláwọlé.